Yoruba nation, no going back. Yoruba nation, no going back. No Inú mi dùn pé láti Liberia bí 2021. Lèmi àtọ̀gá mi ti jọ ríra. 2021. I have a white lion, a mind with gold, a mind with plain heart, a mind that speak and nobody can buy his heart. Wait, Jenny, remember, great white lion. The name came derived from I would say from Almighty Olódùmarè. Torí wá ní pé tí èèyàn bá bá yàn rìn, èèyàn máa ń mọ orí ọ̀tẹ̀ nìyẹn jẹ. Àbá mi, ẹ bá gbọ́. Oh, Mayor. I'm so overwhelmed. I can imagine. Overwhelmed. Another thing. Almost 4 years. 4 years. 2021 was the last time. No, that was the last time. We never relent for one day. Social media, noise maker. We are coming now stronger. In fact, I'm so happy. Oh, Mayor. Orile-ede Olominira nation. No, àwọn kan tẹ̀ máa ń sọ ma ní pé kìíní kan Yorùbá confusion ẹ má dá confusion sílẹ̀. Ọba Aláàfin kábíyèsí o, ọba Ọ̀ọ̀ni kábíyèsí o, àwọn méjì yẹn wọn lè bára wọn jà. Tíjà bá ń wáyé láàárín àwọn ọba tó dàbẹ́ pé wọ́n strong, àwọn olóṣèlú ló wà behind it. Àwọn Fúlàní tó wà láàárín àwọn ọmọ Yorùbá táwa dẹ̀ ń rò pé ọmọ Yorùbá láàárín lè àwọn ni wọ́n ń design ẹ̀. Ẹ máa fọ fẹ́nìtì wọn bára wọn jà wọn lè ẹ́fà. Ẹ bá notice dáadáa pé kábíyèsí wa ní Ìjẹ̀bú Òde bàbá wa Ojàlẹ̀ ẹ rí pé bàbá wa ní Aké ẹ rí pé wọn sọ̀rọ̀ torí wọn mọ̀ pé kò sí jà láàrin táwọn méjì yẹn ò bá ti sọ̀rọ̀ dájúdájú inú ìfẹ́ ni àwọn ọmọ kóòtù òjìrí wà ààrẹ lè bára wa jà àti wọ́n ọmọ Yorùbá àti wọ́n ọmọ Odùduwà ìkan náà ni wá àwọn olè bára wa jà. Bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo àtẹ̀gbọ́n mi káàkiri àgbáláyé. Orúkọ tèmi ní Kọ́mídé Ìgúnlẹ̀ Olúwamáyọ̀wá ọmọ tó yọ̀ lè tí gbogbo èèyàn mọ̀ sí ó Mayor. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wà ní diaspora kórè òkú délé láti ṣe Èdùmàrè. Inú mi dẹ̀ dùn pé gbogbo everybody àti any kind of profession tí wọ́n bá wà, in fact wọ́n kí n pé Ọlọ́run àtúbọ̀ máa pèsè fún yín, Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe gbogbo ìfọkànsìn ìfàyàsìn tó wà pé ẹni lọ́gbẹ́sẹ̀ ẹ fẹ́ padà wálé kò ní dasán, ayọ̀ ló máa já sí fún wa. Wọ́n á fi àsìkò yìí sọ fún gbogbo yín pé ẹ má relent, àtẹ̀yìntẹ̀wà lé àtẹ̀yìntẹ̀wà ń dà ìkan náà ni wá. Kò sí báńdì ọ̀kan pé kíní tá a bá gbọ́ orílẹ̀-èdè Yorùbá kò sí báńdì nígbà nìkan pẹ̀lẹ̀ ní pé òun estate ìkan private school láyé ìgbà tí bàbá Awólọ́wọ̀ wọ́n gáìdì yẹn space yẹn wọ́n block ẹ̀ débi wípé ọmọ olówó ń bá ẹni tó ti tọ́lọ́run ti gbà fún ó ń bá ṣe, ẹni tọ́lọ́run ti gbà fún bólówó ṣe òun ní bàbá MKO Abíọ́lá tó náà fèrè sí ìdí àtìfẹ́ tó bá rí bẹ́ẹ̀ ni kò ní rí fẹ́. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run àti mo máa fún ìṣúgbọ́n ẹ̀tẹ́ wà ní diaspora àbùnítolókun àbùnítọlọ́sà ibi tẹ́ tí mo kò ní tán bẹ́ẹ̀ o Ọlọ́run adé tí mo máa pẹ̀lú bá mi white lion, the great white lion. Èní ní 8 June 2025 wọ́n tún ṣojú di ọba lẹ́ni ifá kámilára tó bá mi mọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run a máa tẹ̀lẹ̀ sójú di ọba àwọn wọlé bọ̀ bó ṣe jẹ́ nìyẹn. No going back.